yá o wọ́n ní adébíṣẹ́ mọ̀ṣẹ́ àgbọ̀ ọ̀lẹ ni wọ́n ń perú wọn o ẹja ṣe gbogbo ẹ̀ lóní pápápá bí wọ́n ti ń ṣe lórí pápá tèmi àti yín tà sí ní farapa láṣẹ ọlọ́wọ́n bá mi Èdùmàrè ń bo ló dà o ẹ jẹ́ ká máa lọ ó di ìpínlẹ̀ Benue ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé mọ̀ ti kàǹkà báyìí o ní ìpínlẹ̀ Benue kí lóhun tó ṣẹlẹ̀ ń bẹ̀ o wọ́n ní àwọn agbébọn kan òun náà ní ọmọ ti jí pító gbé kì wá ṣe pító nìkan o wọ́n ní àti pító àti àwọn ọmọ ìjọ méjì òun náà ló jẹ́ wípé wọ́n jí gbé nílé ìgbé pító tí ń bẹ ìyẹn ní ìpínlẹ̀ Benue o nígbàtí ẹni tó jẹ́ alága fún àjọ kan tí ó mọ̀ sọ̀rọ̀ ń di mímọ̀ wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ní àárọ̀ kùtù àì ọjọ́ ṣẹ́gun Tuesday òun náà ni àwọn agbébọn yìí ní ọ ṣe bẹ́ẹ̀ ní ọ dé sí ilé ìgbé pító wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ilé ìgbé pító yìí wọ́n ní sọ̀ráńdìsì chọ́ọ̀chì àyíká ilé ìjọsìn ọ̀hún òun náà ló wà o wọ́n ní ọba kanlẹ̀kùn ló ní kókókókókó ní ọba ta ló wà ń bẹ̀ o ní ọba ní àwa ni o ìgbọ́n sílẹ̀kùn fún wọn ní rí ìbọn lọ́wọ́ àwọn aráabí ní ọba ní ó yá gbogbo yín ẹ lie down flat wọ́n ní àti pító àti àwọn ọmọ ọjọ́ eléyìí tí wọ́n jọ wà nínú ilé wọ́n ní ìbẹ̀rù bójó ó ṣe bẹ́ẹ̀ ó mọ̀dé bá wọn ní ọba ní ẹ mọ̀ gbọ́ àwa jà yín lólè o àwa wá ṣe bẹ́ẹ̀ àwa di yín gbé ni o ohun tó kàǹkà òun náà làwa ṣe bẹ́ẹ̀ làwa ṣe fún yín o ní ọba ní kí Reverend Dr. Samuel Gbende àtàwọn ọmọ ọjọ́ méjì tí wọ́n jọ wà nínú ilé ní ọba ní on a straight line wọ́n yẹ mọ́ máàsì bọ́ta ẹ mọ́ máàsì bọ́ta ní pásítọ̀ ń ké làwọn ọmọ ìjọ náà ń ké pípẹ́ ṣàánú wà eléyìí ti ń pariwo Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi wọ́n ní ọmọ ń ṣe bẹ́ẹ̀ wọ́n pariwo rẹ̀ o wọ́n ní wọ́n ní ọmọ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jí òjíṣẹ́ Ọlọ́run àti àwọn ọmọ ìjọ méjì gbé lọ nígbàtí àwọn ará àjọ tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní ẹ wò àwọn tí ń gbà ládùúgbà báyìí o wọ́n ní kódà àwọn ti fira àwọn sínú àwẹ̀ wípé Ọlọ́run dákun àlùfáà àwọn pító àtàwọn ọmọ ìjọ méjì eléyìí tí wọ́n ń jí gbé yìí Olúwa dákun gbà wọ́n bóde padà wọ́n ní àwọn tó wá ń ṣe bẹ́ẹ̀ báwọn ṣe ń gbàdúrà àwọn tó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ti àpapọ̀ tó léde Nàìjíríà ìjọba ti ìpínlẹ̀ Benue wípé ẹ dákun wọ́n ní díẹ̀ ọmọkùnrin kò tó báwọn ṣe ń gbàwẹ̀ nínú ẹ̀mí wọ́n ní lójú ara náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣojú ìjọba ẹ̀yin tí ọ̀rọ̀ kan gbogbo ẹ̀yin òṣìṣẹ́ aláàbò ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o nígbàtí ìròyìn ọ̀hún tó wá ń tẹ̀sọ̀rọ̀ wájú lọ o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue àwọn náà sọ̀rọ̀ wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún o ó kàǹkà o ìpínlẹ̀ Benue mo gbà lọ o kí lóhun tó mà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue o wọ́n ní àárọ̀ kùtù àì ọjọ́ ṣẹ́gun Tuesday wọ́n ní àwọn adìyàmọ́ra gbébọn kan wọ́n sì gbanú ilé ìjọsìn lọ ìgbọ̀n débẹ̀ ibi tí pító ń gbé wọ́n kan lẹ̀kùn bẹ̀ àti pító àtọmọ ọjọ́ méjì wọ́n ní wọ́n ti gbé wọn lọ ẹ̀rí kó kàǹkà ó kàǹkà jẹ́mi náà ṣe bẹ́ẹ̀ kí n takọ́ṣọ́ lọ sí ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin wọ́n ní ọwọ́ àjọ NSCDC àjọ ẹ̀ṣọ́ ẹ̀rínlẹ̀ ààbò ìlú civil defence wọ́n ní wọ́n ti náwó gan àwọn adigunjalè méjì kan nílùú Ìlọrin wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n rí ìbọn àti àwọn ohun ìjà olóró míì gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ní báyìí akọlọ iléeṣẹ́ ọlọ́pàá àjọ ẹ̀ṣọ́ aláàbò NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ní àwọn afurasí ògbólógbòó adigunjalè méjì kan èyí tí wọ́n tún jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n pe orúkọ wọn ní Ajíbóyè Adémọ́lá Olúwatóbi àti Dayọ̀ Sẹ̀san ní akọlọ ilé àjọ NSCDC ni wọ́n wà báyìí wọ́n ní lágbègbè Nilu ní Gàákànbí nílùú Ìlọrin ní ọwọ́ ti tẹ àwọn afurasí ọ̀hún nígbà tí ẹni tó jẹ́ alukoro àjọ náà tó ń fi ọ̀rọ̀ léde Ayọ̀lá Michael ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní àwọn afurasí ọ̀hún ni wọ́n yọ àwọn aráàlú lẹ́nu lágbègbè Gàákànbí nílùú Ìlọrin ó ní àwọn ọmọléèwé jíjà ni wọ́n ja ilé wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n kó dúkìá gbogbo wọn àti àwọn aládùúgbò tí wọ́n tẹ̀dó sí Gàákànbí nínú Ìlọrin tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n da agbègbè láàmú wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn aládùúgbò ni wọ́n lọ fi ọ̀rọ̀ wọn tó ilé àjọ NSCDC létí pé níṣẹ́ ni àwọn amòkùnṣèkà ajínigbé ẹnu mi àgò àwọn amòkùnṣèkà
àwọn olè yìí ni wọ́n yọ àwọn lẹ́nu wọ́n wá ní lọ́gán ni àwọn bẹ̀rẹ̀ ìwádìí tí àwọn sì ń gbìyànjú àti fi ọwọ́ òfin mú wọn kó tó di wípé ọwọ́ padà tẹ àwọn méjì yìí ọ̀gbẹ́ni Ajíbóyè àti Dayọ̀ Sẹ̀san ẹni ọwọ́ tẹ̀ wọ́n wá ní kì í ṣàwọn nìkan ni wọ́n ṣiṣẹ́ bí yìí o pé ní àsìkò tí àwọn dé àkàtà wọn ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ pé ẹ ṣe wá jẹ́jẹ́ o kì í ṣàwa méjì o apọ̀jù bẹ́ẹ̀ lọ táàjọ máa ń digunjalè ní agbègbè Gàkànbí nílùú Ìlọrin wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìwádìí tí ń tẹ̀síwọ́ wájú o wọ́n ní àwọn méjì yìí wọ́n ti ń ran àwọn lọ́wọ́ nínú ìwádìí wọn láti ṣe bẹ́ẹ̀ láti fi ọwọ́ òfin mú àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀hún ṣùgbọ́n ní báyìí àwọn méjì ọwọ́ ti tẹ̀ wọ́n o nílùú Ìlọrin ẹ wo ìròyìn yìí ló ṣe àpèjúwe bí àjọ NSCDC bí wọ́n ṣe náwó gan àwọn adigunjalè méjì nílùú Ìlọrin. ó yá níbo ló tún dà ó di ìpínlẹ̀ Kánò wọ́n ní ẹni tó jẹ́ dókítà kan òun náà ló jẹ́ wípé ó bọ̀ ti gbẹ́mìí mì lásìkò yìí o wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Serí dókítà yìí consultant ayẹniwò tí ó sì sọ wípé ẹni tẹ́ gbé wá yìí nǹkan báyìí báyìí ó ní kẹ́ ẹ ṣe fún un wọ́n ní ayẹniwò ni tó sì jẹ́ pé kì í ṣe pé òun máa ń gún abẹ́rẹ́ ń tiẹ̀ wọ́n ní bí ọ̀rọ̀ bá le koko òun náà ni wọ́n máa ń pe irú àwọn consultant physician yìí wípé hello kò yé wa mọ́ o physician mọ́ bọ̀ wá tí ó sì yẹ onítọ̀hún wò tó sì fún wọn ní ìtọ́ni lórí nǹkan tí ẹ lè ṣe lórí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Serí ọ̀gbẹ́ni tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ní ṣe ni wọ́n pe o wípé ayẹniwò dókítà ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá àwọn patients ti wà ní ilé ìwòsàn tí wọ́n ń dúró dè yín lásìkò yìí o wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé látàárọ̀ òun náà ló tún kúkú ti jáde o tí ò sì sí nílé ìwòsàn ìyẹn ní ọjọ́ náà wọ́n ní ló bá sáré dé jìgà ńgbò ó dé wọ́n ló páàkì mọ́tò rẹ̀ síwájú ìta o ló bá bẹ̀rẹ̀ sí ni àwọn tí ń dúró dè mí yẹn dà ó yẹ ẹ máa wọlé kí n máa ṣe bẹ́ẹ̀ kí n máa yẹ wọ́n wò ńgbà ìròyìn ọ̀hún tó tún wá ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀ sí ọwọ́ iwájú lọ wọ́n níbi tó ti ń yẹ wọ́n wò lọ́wọ́ lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 15 minutes ló kàn ṣàìdédé ṣubúlẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀là o wọ́n ní ǹjẹ́ jẹ́mọ̀ wípé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ òun náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ lóde sí ilé ìwòsàn wọn wọ́n ní lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ti bẹ̀rẹ̀ sí ní dáhùn èèyàn lóhùn ló ṣubú lulẹ̀ tó sì gbé èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀là kọ́lọ̀ kó ṣàánú èèyàn ní ó kàǹkà o ìpínlẹ̀ Kánò mo gbà lọ kí lóhun tó mọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò wọ́n ní dókítà eléyìí tó jẹ́ wípé ìyìn àwọn èèyàn wò tá a sì mọ́ sọ wípé ó yà nǹkan tó rọ̀ rẹ̀ jẹ mọ́rè lásìkò kì í gbábẹ́rẹ́ ń tiẹ̀ physician bí àṣà àwọn eléèbó wọn nígbà wọn pè dé wípé ẹ wá bá wa yẹ àwọn èèyàn wo wọ́n ń dúró dè yín lọ síbítù o wọ́n ní lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 15 minutes títí yàn àtẹ́ǹdì sáwọn èèyàn ló bá ṣubú lọlẹ̀ tó sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra o. tó jẹ́ kí n mú ìka káwa máa ṣe ní àlàfíbọ̀ bí ìṣe wa lórí ìròyìn kàǹkà mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní ọmọ Nàìjíríà yìí ń ṣe ló dèrò ọgbà túnirọ̀ látàrí pé wọ́n ní ó ń gbé ìbọn ajísùnkún nábàgínátò ó ń gbé kiri lọ́nà àìtọ́ nílùú Òyìnbó ní báyìí ọmọ Nàìjíríà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Godson Ògbémèrè tó jẹ́ ọmọ ọdún 23 years ní adájọ́ ti sọ sí ọgbà tó rọ pé kó ṣe bẹ́ẹ̀ kí ó lọ lo oṣù 3 ní ọgbà àtúrọ ní ilẹ̀ Amẹ́ríkà látàrí pé wọ́n ní arákùnrin yìí ń ṣe ló ń gbé ìbọn bájínátù tó ń gbé kiri lọ́nà àìtọ́ lórílẹ̀‐èdè ọ̀hún wọ́n ní àwọn aráàlú ni ó ń fi ìbọn lé kiri lásìkò tí wọ́n jọ ní áwọ̀ òun àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní ó ti pa ọ̀pọ̀ aráàlú lára látàrí bí ó ṣe ń yin ìbọn ọ̀hún lásìkò tí wọ́n ní áwọ̀ òun àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ní báyìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n fi ọwọ́ òfin mú ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n taari rẹ̀ lọ sílé ẹjọ́ o wọ́n ní onídàájọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sílè Dick ni ó ṣe bẹ́ẹ̀ wọ́n ní ó sọ pé lẹ́yìn ìgbà tí olùjẹ́jọ́ tó ti gbà pé òun mọ̀ jẹ̀bi pé òun gbé ìbọn kiri ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́nà àìtọ́ ó ní bẹ́ẹ̀ ni olúwa mi ó ní lẹ́yìn tí ó ti gbà pé
òun jẹ̀bi so sì mọ̀ pé wọ́n ní ẹlẹ́jọ́ òní tó bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi òní pẹ́ ní orí ìkúnlẹ̀ wọ́n ní kó lọ fi ẹ̀wọ̀n ọdún 2 àti oṣù 3 kó lọ fi gbára pẹ̀lú iṣẹ́ àṣekára wọ́n wá ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ọ̀hún wọ́n ní wọ́n ti gba ìbọn èyí tó fi ṣe àwọn aráàlú léṣe wọ́n ní wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti ní kó máa lọ sí ọgbà tó rọ tó sáré lọ lo ọdún 2 àti oṣù 3 pápápá. kó lọ rè lu ọdún 2 ń bẹ̀ ó kàǹkà nílùú onílùú lólédè wọ́n ní wọ́n láwọ̀ wọn àti girlfriend yẹ wọ́n wá yìnbọn sí gbogbo àwọn aládùúgbò òun fìbọn rán wọn kiri. ńgbà girlfriend rẹ̀ wá rí wípé ó gbóbìnrin sínú ilé nítorí pé ńgbà ìròyìn ohun tó ń tẹ̀sọ̀wọ́ wájú wọ́n ní bí girlfriend yẹ ṣe débẹ̀ ìyẹn bá ní òun fẹ́ wọlé ló bá ní ó ní wọlé ló bá lọ rèé fa ìbọn yọ ó lágbá pọ̀ kọ́lọ̀ wọn ṣàánú